so ẹ̀yin tí wà nílé lóko lọ́nà odò níbikíbi tí ẹ ti náǹfààní àti máa wò kan ní Yewa Àwórì TV kò ní bàjẹ́ fún yín o lágbára Ọlọ́run ẹ ní fọwọ́ yín gbòkú ọmọ sí kí la mú wá lé ní Àníkẹ́ Àmì TV ó tún ti ṣe bẹ̀bẹ̀ bó ṣe máa ń ṣe ó tún ti gbé sinimá kan jáde báyìí eléyìí loud gan fíìmù tó ta lẹ́nu ni ó tata snẹ́ ọmọ ò ní parọ́ fún yín o ẹ ti mọ Àníkẹ́ Àmì ẹ mọ̀ pé kò mẹ́ṣà wa Ọlọ́run kí lórúkọ sinimá eléyìí sinimá tó pọ̀ ni o ó pọ̀ ó loud gan ṣẹ́yìn mọ orúkọ ẹ̀ ṣẹ́ lè kọ orúkọ ẹ̀ sí comment section ok ẹ jẹ́ kí n dá orúkọ ẹ̀ fún yín Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ ní táìtù ẹ̀ Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin tí wá ẹ má gbàgbé láti subscribe sórí Yewa Àwórì TV then tí fíìmù Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ bá ti jáde ẹ jọ̀ọ́ ẹ súré tètè ẹ lọ bá wa wò kò ní bàjẹ́ o lágbára Ọlọ́run.